Fatima ìyá Màbúbù ẹjọ́ ṣé ìbéèrè ò fàjà o ṣé ìbéèrè ò fàjà o ṣé àtíkè yẹn ò tiẹ̀ ti wá pọ̀ jù fún ẹni sùúrù ẹjẹ́ connect ẹ̀ from uncompleted building mò ń gbé inú uncompleted building mò ń sùn ẹ̀wọ́ ibi tí mò ń sùn tù àtíkè yẹn ti pọ̀ ju èèyàn tó ń gbé uncompleted building lọ. Pákéjì yín yẹn ti ẹ̀ jẹ́ kátẹ́gùn fẹ́ sí kò sí process from share chabai ni ẹ̀ ti ẹ̀ rate wa lórí social media. Ìyàwó Àríjà mò ń sọ ẹ̀yìn yẹn àbẹ́ ẹ̀rá àtíkè tó gún yẹn ṣé ìyẹn ò ti wá pọ̀ jù ó sí. Ló sáré ń glow bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kò bá tí ìtòṣù kan tí gbogbo kìíní sáré ṣẹlẹ̀ ló ti sáré change bẹ́ẹ̀ Ọlọ́run ṣẹ́rí sójú ìwà àti Blessing sí yìí o mi ò mèèyàn tó lè parọ́ jù láàrin méjèèjì wẹ́nà mẹ́ńtọ̀ ẹ̀ òun ló fi jọ sórí nǹkan tèmi tẹ̀ fẹ́ wá sọ fún ẹ níbo ẹni bí ni làájọ lọ́rọ̀ ẹ̀ Lizzy ló gbé ẹ wá kò sí bí Lizzy ṣe lè deny yẹn òun ló gbé ẹ wá tó wá gba donation fún ẹ torí pẹ̀lú ọpẹ́ tó ń dá you make it known pé Lizzy gbé ẹ wá ni ó lọ dá sí family tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ Lizzy lọ dá sí nǹkan tó dẹ̀ ń accuse Ìyábọ̀ Òjó pé ó ṣe nìyẹn òun náà ti lọ gbéyàn wá tó dẹ̀ ń gba donation fún ẹnìyàn. Number 2 ṣé o wá rí pé èpè tó ń ṣẹ́ fún bàbá ọmọ ẹ̀ o mọ̀ pé ọmọ ẹ̀ máa pín bẹ́ẹ̀ ni bàbá ló máa jèso àjàrà ọmọ lẹ́yìn máa kan. Fatima òun sọ fún wa pé 100% tó bá ṣe DNA Màbúbù wípé ọmọ Àríjà ló máa jẹ́ ó dẹ̀ ń ṣe ìpè fún Àríjà gbogbo ọmọkùnrin rẹ̀ ló bí òkìtì ẹ̀ ṣe ọmọbìnrin ó mọ̀ pé ìpè máa ja ọmọ tó wà ní ọwọ́ ẹ̀ ni ṣé kò yẹ ni àbí wèrè làwọn pípọ̀ yìí ni Ṣọlá pé tó kọ́ ẹ ń ṣe ṣó tún kọ́ ẹ pé kó máa ṣépè fún bàbá ọmọ ẹ ni because I don't understand ṣé Ṣọlá pé ń ṣépè fún bàbá ọmọ tiẹ̀ ṣó wọn ẹ pé kó lọ máa ṣépè fún bàbá ọmọ ẹ ayé ẹ má ti bàjẹ́ Fatima Alátìké ayé ẹ má ti bàjẹ́ òun ṣépè fún bàbá ọmọ ẹ ó dẹ̀ ní ọmọ 10 years old dání ọmọ yẹn is just 10 years old ṣé o mọ bí tọ́mọ yẹn máa dé o títí kékeré wọn èpè fún Fatima ọmọ yẹn jẹ́ ń sọ kíní kan fún ẹ ṣé o mọ̀ pé owó tó ń fún ẹ ń sìn òun ló ń dùn mọ́ ẹ kò lè lọ forever owó tí ò bá ní structure tó bá rò pé ṣọ́ọ̀bù pure water àbí ṣọ́ọ̀bù sachet milk tó ń ṣí fún ẹ tó bá rò pé òun ló máa sustain ẹ má gbàgbé pé Màbúbù máa wọ yunifásitì agbára pure water ò ká agbára pure water ó jẹ́ mọ̀ nǹkan tó máa sọ sí bàbá ọmọ yẹn sìn kó tó dìgbà tí Màbúbù máa fẹ́ wọ yunifásitì Lizzy lè máa bẹ́ẹ̀ sanwó school owó secondary school Lizzy ò ní bẹ́ẹ̀ sanwó yunifásitì tó bá ń tiẹ̀ ó jẹ́ má tirẹ̀ if you have problem with Àríjà's wife ìyẹn ẹ̀bùn because oko ti pa yín pọ̀ of course ó máa bínú you have the right to insult her to talk about her but this is the father of your son ló ń kó ìpè fún mẹ́yẹn tó sọ pé ó ti lùgbàdì ayé àwọn obìnrin ti ń bínú sí àwọn olóṣèlú ọgbọ́bìnrin mi náà bá a ṣe ń sọ̀rọ̀ àwọn obìnrin gan sì ń tẹ́ bò ó lẹ́fù ìwọ táyé ò wá bínú sí gbóbi tó lọ gbé àti content àti no content tó gbé ẹ sí gbóbi tó sọ pé bá ẹlẹ́dẹ̀ẹ́ mu uncompleted building tó wá dàbí ilé wèrè ni wọ́n ti lọ shoot content yẹn ó rí báyìí ẹ̀ ti bàjẹ́ 10 years I know sí mọ́mí I know sí Àríjà orí wáyé ẹ̀ ti bàjẹ́ ó lè dá ọmọ tọ́ ọmọ ẹyọ kan ó tọ́ tì wọ́n sì wá gba donation fún ẹ lórí ọmọ ẹ ó ti fail Fatima sórí ọ̀rọ̀ ẹ ò tiẹ̀ dùn mí ni pé what I order versus what I got ló bọ́ lọ́dọ̀ Àríjà you think your beauty is enough kó kàn máa kówó fún ẹ kó máa kówó fún ẹ ṣé o ṣiṣẹ́ gbà tó wà lọ́dọ̀ Àríjà ṣe bọ́ sọ pé inú ilé ló jókòó sí o ò ṣiṣẹ́ nígbà tó rẹ̀ tún kúrò lọ́dọ̀ Àríjà náà ebi tún ń pa ẹ́ kiri ni according to gbogbo nǹkan tẹ́ gbé wá packaging tẹ́ gbé wá lórí social media ebi tún ń pa ẹ́ kiri ni for 10 years you cannot take care of obìnrin míì máa forí jágbó ó máa sọra ẹ̀ di jungle woman kò síṣẹ́ tí ò ní máa fà ó máa prove sí ọkùnrin yẹn pé wò ó tó bá tiẹ̀ fi mí sílẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kásámbìlà máa tọ́jú ọmọdé yìí
obìnrin míì máa sọ gbogbo ẹ̀ tó máa jágbó ṣe torí ọmọ lèèyàn ṣe ń ṣiṣẹ́ olórí burúkú tó mú olóṣó mú standing òun ló wá ń ké pè fún bàbá ọmọ ṣóun ló bá tiẹ̀ jẹ́ ni. If Arijan did not take care of your son tó bá yẹ pé ọ̀tá Arijan ti kú ṣé ò ní tọ́jú ọmọ ẹ̀ kò ní jẹun. You are a failure Fatimoimoi, you are a failure. Àwọn tó ń kọ́ ẹ̀wọ̀n ọ̀tí ìmọ̀ iṣẹ́ tó yẹ kan gbélé ẹ lọ wàá sì lọ ṣẹ tẹ́bí bá pa ẹ́ dáadáa ṣé o mọ iṣẹ́ ṣé o mọ pé gbogbo àwọn tó bá wàá lọ sí ṣọ́ọ̀bù Lizzy wàá lọ bá ṣe sales girl tẹ́bí bá pa ẹ́ dáadáa orí ẹ̀ ò pé àtọ̀ òun tí ẹ̀ ní tìjú wá ń ké pè fún Arijan. No be you come out to come and accuse him. Oh, mọ́lẹ̀ dáàdi ẹ̀ ní tó bá ti rẹ́dì kọ́ mú lọ́ọ̀yà wá kọ́ mú gbogbo ẹ̀ ẹnu ẹ̀ wọ́n ṣe belebelebele rí ìtura lórí social media yìí o ẹnu ẹ̀ wọ́n ṣe belebelebelebele mọ́ ní no be Fatima be this ó sọ ẹ ṣàánú mi tó ń ṣe bí bá ń bí àlà ń jọ sí ẹ ṣàánú mi kò sí nǹkan kan ẹ wọlé náà fún wa tẹ́ bá rí bẹ́ẹ̀ ni ẹ ṣe ń jó tó ń jó mo ní wo well play ọlọ́run tẹ̀ ṣe pé mi ìdáwó ẹ̀wọ̀n pé mi ò ń pẹ́ dáwó pọ̀ irú tiẹ̀ yẹn pẹ̀lú situation tó bá wà yẹn mo dúpẹ́ mi tẹ̀lé ìdáwó náà nìkan gbogbo alárí pé Lizzy ló gbé wa and Lizzy tó péré ẹ̀ ní billionaire kò tiẹ̀ yẹ kó wá gba donation fún ẹ tó ń wọṣọ 100 billion aṣọ ẹyọ kan ló máa ta táyé ẹ̀ fi máa dá at the end of the day wọn ò tiẹ̀ lè ṣí supermarket fún ẹ kó pa supermarket kan rẹ́ kó sọ pé wọ́n á to milk wọ́n tó sórí igi inú ṣọ́ọ̀bù wọ́n tó sachet milk róò kan èlò nìyẹn ní Nàìjíríà wọ́n á tó sí ṣọ́ọ̀bù sachet milo donation tó fún ẹ tó ń dúpẹ́ lórí sachet milk àti sachet milo máa ń náà tó sórí igi inú ṣọ́ọ̀bù kan tán wá kun makeup yẹn ò tiẹ̀ tí èlò náà gbà fún makeup ṣé kò ti ju nǹkan tó ń tà nínú ṣọ́ọ̀bù think now tán lé ojú tán lé imú tán lé gbogbo ẹ̀ tó ń ṣe kanna tó ń kanna ṣólóṣó ni ẹ̀ ni as a person tó ṣe ń recover ṣó understand light fẹ́rẹ́fẹ́ makeup ló máa ṣe tó jẹ́ pé ó máa wà neutral àwọn èèyàn máa rí pé òkè o this person kì í ṣèyàn ló wá kun ojú tó fa red tó fa pink tí gbogbo ẹ̀ ń kọ́ mọ̀nà mo ní ó lágbára láìsí ní Allen Avenue ó try ọdún ó try ó gbìyànjú bá a kó jẹ́ torí pé wáyé ti ń jáde díẹ̀díẹ̀ nǹkan tó dáa náà ni a ti ń rí ẹ díẹ̀díẹ̀ wo by the time tó bá fi ata pa ẹ́ nídìí tó fi pa ẹ́ lójú òbò níbi sẹ́kù yẹn ìwọ fúnra ẹ ló máa jáde tán wàá tan ṣóòṣẹ́ ẹ̀bí kì í ṣe Lizzy wàá tan kámẹ́rà wàá ṣe kí ni wàá ganu sí dáadáa gbogbo eléyìí pé by the time tí ọwọ́ ìyá bá bá ẹ̀ o ò ní rántí ṣe makeup jẹ́ ẹ sọ kí ní kan fún ẹ sachet milk cannot save you sachet tea cannot save you so to get me nsìn donation fún gbọ̀ngbà díẹ̀ ni Lizzy gan bó ṣe wà yẹn donation yẹn ti fail dead on arrival nítorí àwọn èèyàn ò dáwó owó ẹ̀gbọ́n ló ṣe owó tó rún rí ẹ lórí yẹn wò ilé ẹjọ́ ló ti máa lọ lò ọmọ tó gbé machine fún jọ́sí jọ́ tó bá ti mọ̀ pé orí ẹ̀ ò fẹ́ burú má post Rakim o má post Priscilla tó bá ti post Ìyábọ̀ Òjó ayé ẹ̀ ti bàjẹ́ ní ẹ̀ torí bó ṣe wà Ìyábọ̀ ló rán ẹ wá sínú ayé Lizzy ó ti ní táàgì Ìyábọ̀ wá fẹ́ fi ẹ́ ó fẹ́ fi wá gba information lọ́wọ́ Lizzy jọ má post Ìyábọ̀ o má post èèyàn tí Ìyábọ̀ ti rí má post Tiwa Savage má post Tókẹ́ má post Wàsíù má post Mọ́mì Ṣadé Ọkọ́yà má tẹ̀ try it. Don't even try to post all those people because bó ṣe wà yẹn Gistlover ni ẹ bó ṣe wà bí ọkọ̀ tiẹ̀ tí ìyẹ́ ṣé wọn kò ṣẹ̀ dé ni o ò ní dátà gbogbo ìgbà yẹn wọn kọ́ mi tẹ́bi dùn gbé bọ́ nísìn kò tí ì yẹ o ò tí ì understand pé Gistlover ni wọ́n ti fún ẹ ní name tag Gistlover o kàn ń dúró kó o fi aṣọ péńpé roko ọba ni má jẹ́ kéṣù lọ ṣí ẹ́ àbí kó tiẹ̀ lọ dárúkọ Ìyábọ̀ Òjó látọjú oorun Lizzy máa mú ẹ sọ́wọ́ báyìí nù tó ti yẹ ń sìn jẹ́ kó rí ẹ pé ibi tó bá fi ẹ́ sí ni kó o ṣù sí bó o ṣe wà yẹn o ò lè ga ju bó o ṣe wà yẹn lọ bó ṣe máa tọrọ jẹ lọ́wọ́ wọn ni kò sẹ́nibọ́dì tó bá wọn ṣe Àríkẹ́ ti wà ń bẹ̀ for over 20 years kò rí nǹkan kan mú jáde tábà sọ pé ìwọ máa tọrọ jẹ lọ́wọ́ wọn ni o ò lè rí ju sáṣẹ́ẹ̀tì míìkì tó ń hàǹgì sínú ṣọ́ọ̀bù yẹn náà bọ̀ èmi fẹ́ sọ kinní kan fún ẹ torí mi fẹ́ kí táyé tiẹ̀ bá tẹ̀ ti bàjẹ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀
má ṣépè fún bàbá ẹ̀ torí tọmọ yẹn bá máa ní ìdí bàbá gbogbo fídíò ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ download wọ́n máa play ẹ̀ fún pé wo nǹkan tí ìyá ẹ̀ ń ṣe sí mi so don't expect me to overdo for you. That is it. Ayé tiẹ̀ ti bàjẹ́ bọ̀ ó tún fẹ́ bà ayé ọ̀tá ọmọ yẹn jẹ́. Ta ló máa sanwó school ọmọ yẹn torí òun kígbe DNA sí DNA òun dẹ̀rẹ̀ tó máa ní kókó wọlé ò lówó torí òun kígbe lọ́ọ̀yà kan mú lọ́ọ̀yà wá kan mú gbogbo ẹ̀ wá. Ìwọ tó sunkún pé ebi ń pa ẹ́ ò rí nǹkan kan jẹ ìwọ ló tún sunkún pé o ti ní lọ́ọ̀yà o kan mú lọ́ọ̀yà wọn wá o ṣé ò bá sí lọ́ọ̀yà ṣebí ìwọ ló ń sunkún DNA ṣé wọ́n bá ẹ̀ dìdájú DNA ni. Nísìn DNA wá rẹ́dì olóòṣe ìwọ àti bàbá Mohbad gan ló yẹ kẹ́ ẹ fẹ́ kí ló dé tẹ̀ ń sá fún DNA èèyàn yẹn ní kó mọ̀mọ́ ń wá kó ń ṣe DNA òun tó bá tẹ̀ ṣe DNA o ò ní mú nǹkan ẹ̀ lẹ̀ kò sí kí ló fi ń ṣèyàn gbọ́mọ wá kí ni owó gan ló ná ni dìímú ṣinṣin dìímú wo àìmọye ọmọ tó ń wóbi tó máa tọ́jú ẹ̀ tó ń wá bàbá dìímú ṣinṣin gbọ́mọ wá kí ni owó ló ná ni tó bá mú yẹn dání kí ìwọ náà máa ta míìkì kó máa ṣe kíní kó máa jágbájàgbà wàá rí pé kò easy iṣẹ́ lọkùnrin yẹn ń ṣe kò easy kèyí kọkùnrin máa dówó school lẹ̀ da thousands and thousands sílẹ̀ kì í ṣiṣẹ́ kékeré so di máa búbù mú dìímú ṣinṣin kó dẹ̀ yéé ṣépè mọ́ torí ọjọ́ wo lo sì mọ Ṣọlá pé ná tó ti sáré pọ èpè sínú ayé ẹ̀ ọjọ́ wo lẹ ti sáré mọ́ra just imagine ọjọ́ mélòó lẹ ti sáré mọ́ra tépè tí wàá pọ̀ tó yẹn I don't understand a jẹ́ pé you are just pretending ni this is who you are o kàn pretend káwọn èèyàn lè ṣàánú ẹ̀ kọ́ lè donate fún ẹni bọ̀ èéfín ní ìwà kò sí bẹ́ẹ̀ ṣe cover ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe package ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe kú pancake sí lójú ìwà máa jáde ọmọ yẹn ọmọ àṣà ni àríjà ń sọ fún wa àwa aláàgbàgbọ́ ọmọ àṣà ni kì í ṣe pé ọmọ gidi kan wà lára Fatimọ́ímọ́í ọmọ àṣà ni wọ́n ní olóṣó mú Sunday according to ẹlẹ́pọ̀n ẹ̀ nǹkan tó sọ nìyẹn olóò máa ń rùn wọ́n máa ń ṣe kínní kò ṣe kínní kankan ń wẹ̀ but ó wà nílé ẹ̀fọ́ 6 months tó dẹ̀ ń gba ẹlẹ́pọ̀n náà ìwọ fún ara ẹ̀dẹ̀ ló kú ìwọ ló tóòsì ọkùnrin ìwọ ló bí wọn síbẹ̀ òun la ṣé o kì í fi ń kọ microphone Fatimọ́ímọ́ ṣé o kì í fi kíní ẹ̀ kan microphone ṣé o gbádùn ẹ̀ ó gbádùn ẹ̀ up till now gan o sì fẹ́ gbádùn ẹ̀ ni torí ẹ̀ ló sì ṣe ń drag ẹ̀ torí kò tiẹ̀ yẹ kó drag ó yẹ kó ó ti ń rùn kò ní nǹkan kan according to you ní kò ní nǹkan kan kí ló wá dé tó wá sọ pé kó wá tọ́jú ọmọ ẹ̀ nígbà tó sọ pé kò ní nǹkan kan olóṣì ni kò lówó kò ní nǹkan kan oní pákéjì nìyàwó tó wà nílé ẹ̀ ń lò bọ̀ kí ló wá dé tó wá sọ pé kó wá tọ́jú ọmọ ìgbà tó ti mọ̀ pé kò ní nǹkan kan ìwọ náà ò dẹ̀ lọ ṣiṣẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ I mean it's common sense àríjà ò ní nǹkan kan ìwọ ò dẹ̀ lè ṣiṣẹ́ ọ̀lẹ ni ẹ́ tòbò jẹun ni ẹ́ ìwọ ò dẹ̀ lè ṣiṣẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ wọ́n wá sọ pé kó lọ máa bẹ́ èpè Lizzy fún ẹ ní owó pé kó lọ máa bẹ́ èpè fún bàbá ọmọ ẹ̀ Lizzy will not be there forever Lizzy dẹ̀rẹ̀ ó mọ bó ṣe ń jáyàn sílẹ̀ tí bùkátà ẹ̀ bá ti fẹ́ máa pọ̀ jù lọ́rùn Lizzy ó máa yọ ṣọ́ọ̀kì ń di kò láì kó máa náwó rárá tí bùkátà ẹ̀ bá ti ń pọ̀ jù lọ́dọ̀ Lizzy ó máa yọ kíni ó máa yọ ṣọ́ọ̀kì nídìí ẹni ó máa lé ẹ̀dà ní pé ṣé ilé ayé ẹ̀ mú wa ó máa wá rọ̀kan tì mọ́ ẹ lẹ́sẹ̀ pé ẹ wo nǹkan tó ṣe nìyí o ẹ bá mi lè lọ ṣẹ̀pẹ̀tẹ́rì ló mú wá ìrọ́dẹ̀ ni so tí Lizzy bá lé ẹ̀dà nù jọ ibo ló fẹ́ kọjú sí tó ń mẹ́pẹ́ kì í ṣèwọ ìwọ sì lè ṣolóṣóná torí ó sì ń gbá lára ẹ̀ bọ́ ọmọ tó bí ọ̀dọ̀ ta lọmọ yẹn máa lọ jẹ́ ẹ sọ kíní kan fún ẹ either you like it or not tọmọ bá dàgbà máa wá bàbá ẹ lọ either you like it or not either ó pay ẹ àbí kò pay ẹ tọmọ bá dàgbà ó máa wá bàbá ẹ lọ bàbá ẹ ò dẹ̀ kì í ṣe ọ̀rẹ́ kéré inú ayé celebrity ni this is the opportunity for tó bá yẹ kó jẹ́ kọ́mọ wà lọ́dọ̀ bàbá ẹ ni wọ́n lè fi sínú fíìmù kóun náà ti bẹ̀rẹ̀ sí create career láti kékeré bọ̀ ìwọ òòrù ó dẹ̀ ní jẹ́ kẹ́lẹ́rù òòrù Fatimọ́ímọ́í ó dẹ̀ ní jẹ́ kẹ́lẹ́rù òòrù lọ fún ọmọ fún bàbá ẹ jẹ́ kí bàbá ọmọ tọ́jú ọmọ onínà oníkan wá ṣe DNA okay what is now the point of the DNA when you say the man is not paying child support and you still want the man you say you will not release your son to the man so what is the point of kúkú di ọmọ ẹmú náà kò sí point DNA náà why do you want him you've claimed that this man doesn't have anything pé kò ní nǹkan kan olóṣì ni kò lówó lọ́wọ́ you say that even gan tó bá ṣe DNA gan you are not going to release your son so why do you want to waste his time why did you even drag him in the first place exactly
But you were hungry now. Maybe you buy now. Why do you drag him in the first place if you know that he doesn't have anything to offer your son? You call him his name out. Now you are saying you can take care of your son. Then leave him alone. Oníyàwó lé ẹ̀, ó ugly. Wo, sórí foundation of kùsẹ́ lórí. Tó bá gbá ojú ẹ̀, gbogbo powder yẹn máa gbọ̀n lẹ́ẹ̀bá yẹn. Ó máa dàbí ẹni bó ṣí sára igi ni. Oníyàlé ẹ̀ ugly bó ṣe dàbí egungun ẹja yẹn. Kán wá fi ẹ́ síwájú ìyàwó Arẹjá. Alu, ó máa jókòó lé ẹ lórí báyìí. Ibo ló fáyìn sí? Ṣé o rò pé kéèyàn kú lẹ́ẹ̀dì sẹ́nu kó wá ku tìró òṣojú? Ṣé èèyàn náà fi ń ṣe é ni? Ṣé pákéjì kékeré tó ń fún ẹ torí pé ó fẹ́ ṣe 2-minute video wọ́n kọ́kọ́ lọ kunjú fún ẹ náà? Ṣé o ní làpálàpá ni tọ́wọ́ kọ́? If your skin is skinny, kò yẹ kó o ṣe makeup tó pọ̀ tó yẹn. Fatima, makeup yẹn ti pọ̀ jù. Kí ló dé? Ṣé bó fẹ́ wá ṣàlàyé ni? Láì lọ sórí broadcasting kìíní. Ìyàwó Arẹjá gan tó lọ sọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ gan makeup ẹ̀ gan pọ̀ tó yẹn. Ìwọ jókòó síwájú ṣọ́ọ̀bù olókùúta. O dẹ̀ wá ń ṣe bí o wá ń kó makeup tó yẹn. Kí ló ṣẹlẹ̀? Ẹ tún ti ń wókó. Ẹ tún ti ń wókó. Lizzy ló lọ tán lọ́wọ́rọ̀ lọ́dọ̀ Arẹjá. Arẹjá dẹ̀ ṣe kíní ó dẹ̀ ṣe kíní yẹn fún ẹ. Lizzy fẹ́ fi ẹ́ gang fight yẹn. So no, you are not special. Lizzy rí pé òun ti lose sí Arẹjá. Arẹjá ń gbé bí Lizzy ṣe gbé wọ̀ jáde ni Arẹjá ń gbé àbúrò Lizzy jáde. So Lizzy fẹ́ fi ẹ́ kó máa forí ẹ̀ gba pààrọ̀ kó máa forí ẹ̀ jàjà kiri. Kò sí nǹkan tó lè sọ sí Arẹjá. You are a bitter ex that saw another woman in his house, that you are hungry. So you don't need the DNA. You are not going to give him the son. So what do you now need DNA for? What do you need DNA for? Wọ́n wá package ẹ̀, wọ́n wá ń gbé ẹ wá. Fatima, ìyá máa jẹ o. Ìyá máa jẹ ẹ́ gan o, Fatima. Nǹkan tó o ti understand ẹ̀. Ìyá máa ṣe kí ni? Ó máa jẹ ẹ́ gan. Ìwọ ọmọkọ́mọ èkejì ajá ẹ̀. Ṣé business náà ni kò máa ṣe ìdí ẹ̀ lójókòó sí? Sórí goods ló ń tà. Service l'Arẹjá wà into service. Kò ní ìdí kó fowó ra anything. Bó ṣe wà yẹn kọ́kàn gbéra ẹ̀ ara ẹ̀ nìkan ló ń powó fún. Ó gbéra ẹ̀ lọ sí location bó ṣe wà yẹn ó ti make ẹ̀. Ìwọ tí àmì igi ní ṣọ́ọ̀bù aládùúgbò tí àmì igi sáṣẹ́ẹ̀tì ládùúgbò o tí ní supermarket tó bá wá ní supermarket nǹkan ló ti lé ojú tó yẹn. Tó bá wá ní supermarket nǹkan. Fatima, wọ́n kàn lù ẹ́ ní that's the problem. Wọ́n lù ẹ́ at the end of the day. Tó bá ti lù ẹ́ bí ohun èlò àlòpàtì wọ́n máa fi ẹ́ lẹ̀. Ọmọ yẹn wá ń kọ́ ojú wo lọmọ yẹn fẹ́ fi lọ bá bàbá ẹ̀. Ṣé o ti ní bàbá mi ìfò máa bùbú ni? Òun claim pé bàbá ló ní DNA ó dẹ̀ ń ṣépè fún bàbá Màbúbú. Òun ṣépè fún bàbá tó o dẹ̀ ní ọmọ ọkùnrin. Ayé ẹ̀ má ti bàjẹ́ o. Tó o bímọ fẹ́ nìyẹn. O dẹ̀ tún ń ṣépè fún bàbá ọmọ ẹ̀. Torí pé Lizzy fẹ́ fún ẹ ní coins. Orí ẹ̀ pé. Orí ẹ̀ pé gan. Àwọn òkúkú ní kí la fẹ́ sọ. Àwọn òkúkú ní sọ̀rọ̀ ibi báyìí la máa wà. Torí ọjọ́ tó bá tún sunkún egbére wá wọ́n á máa drag ẹ lórí social media. Wọ́n sọ pé kó má ṣe àlùmọ̀jírì kó má tọrọ bára but fi orí pípé sí. Tó bá rányàn níṣẹ́ ẹrú ó yẹ kó o fi tọmọ jẹ. Máa ro kinní kan pé ọmọ tó wà ní ọwọ́ ẹ̀ ọjọ́ kan ló máa rí bàbá ẹ̀. Ọjọ́ kan ló máa lọ ọ̀dọ̀ bàbá ẹ̀. Ojú wo báwo ló ṣe fẹ́ kí bàbá ẹ̀ tọ́jú ẹ̀ nígbà tí wọ́n ti rán máa ń tẹ̀ lórí social media? That is it. You coming out, it has nothing to do. Ó yẹ kó o mọlé wọn o mọ family house àwọn tó o bímọ fún o mọlé tó ń gbé. Mú ọmọdé wájú ilé wọn ní sọ pé kó má wọlé kò possible. Mú ọmọdé wájú ilé bàbá ẹ̀. O mọlé tí bàbá ẹ̀ ń gbé o mọ bó ṣe o mọ àwọn tó máa pè tó bá fẹ́ rí orí bàbá Màbúbú ní Arẹjá. Mú ọmọ lọ sílé bàbá o kọ̀ olóhùn wá lọ́ọ̀yà kiri. Ibi apá gbogbo ó ti arrive pẹ̀lú sachet milk tó hangi tó ń rògbò ti arrive. Ìwọ má worry. By the time tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ sórí àti ṣọ́ọ̀bù àti míìkì àti gbogbo ẹ̀ wọ́n á ta slippers ẹ̀ o tẹ̀ ní rówó kun makeup o ní rí kí ni o ní rówó kun makeup torí à ń sọ fún ẹ ń sìn
òun ṣe pé Lizzy tó jẹ́ pé tara ẹ̀ nìkan ló mọ̀ ó kàn fi ẹ́ jàjà ní ó fi ẹ́ bá bàbá ọmọ ẹ̀ jà òun ò lè ṣe pé fún bàbá ọmọ tiẹ̀ ó wá ń sọ pé kí wọ́n máa kó èpè fún bàbá ọmọ tiẹ̀ kó máa fún ẹ ní coins ok ní báyìí ṣáàlà máa wà èmi kàn ní kí jẹ́ ẹ̀ sí ni pé jẹ́ kó rí ẹ pé ọmọ máa wá bàbá ẹ̀ lọ bí ìwọ obìnrin bá dẹ̀ ṣe treat bàbá ọmọ ẹ̀ ló ṣe máa treat ọmọ ẹ̀ bó ṣe rí nìyẹn.